wọ́n yìí mi lọ sà ó dẹ̀ ti jẹ gbogbo fún wọn ó ti àfẹ́ẹ̀tì kidney ọwọ́ òsì wọ́n ní pé operation ló máa ṣe tó máa fi gbé jáde owó operation yẹn làwọn wá. bẹ́ẹ̀ kọ́ security tí mo gbà tí mo ń sanwó oṣù fún níbo ló wà. ẹ wá kí ló fariwo tí mo fi ń bá mo wà nílé mo dé gbọ́dọ̀ kan pariwo kan disturb everybody ẹ̀ kan consider nuisance kí ló ṣe yín. Oh my God. Ọlọ́run mà ní jẹ́ kí ọkọ mi Ọlọ́run ò ní sọ di ẹni tó jẹ́ pé wọ́n máa ṣiṣẹ́ iṣẹ́ tí ọkùnrin mi máa jẹ ọ̀rọ̀ lára ẹ̀. And the worst statue ẹ máa ń jẹ́ kó máa fẹ́ máa ṣe bíi madam tí yóò bá ní big statue yẹn máa ojú ẹ̀ ló máa fi show pé ò ní kankan ó máa ṣe báyìí ojú ẹ̀ máa rọ̀ wọ́n á lè believe ẹ̀. Peace of mind pẹ̀lú arúgbó marriage mi pẹ̀lú àgbàlagbà. ẹ jọ sódà kí ẹdìẹ kó tún máa jẹ fún ẹdìẹ. kò sí nǹkan kan tó fi ń ṣèyàn náà. ṣé ẹ̀dìẹ máa ń kó káàdì ẹ̀yìn ẹ̀yìn ni. ṣé èmi máa ń pẹ́ di ẹ̀yìn Yorùbá máa ń kòwé kan pé ìyá ni wúrà bàbá ni lọ́dọ̀ tiẹ̀ ń kọ́. bàbá ni wúrà bàbá ni jígí. kí ló sọ o kó gbogbo ẹ̀ fún bàbá ẹ̀. Mr. Sunny ó rò lànà àná yín lẹ̀ ń tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ṣàkàṣàkà báyìí kó dáa. Bímbọ́ ṣe mo ń ṣe ẹran tí mo rà wá nílùú sí. ṣẹ́ran mi wà nílé ta fẹ́ sí. ẹ̀wọ̀n yìí wá kéré. mo mọ̀ pé àwọn tí wọ́n tọ́ sí nǹkan gidi láti jẹ àwọn ti jẹ ìwọ tó àjẹkù wọn ló dé báwọn kọ mọ ra nǹkan bẹ̀ lọ́lé fún ìyàwó ẹ̀ kó mọ fi ṣe ara ẹni fẹ́ lómi ìwọ ló máa gba best award of Ago of the year. ìyá wa ni o ilé tí ìyá wa ń gbé owó bẹ́ẹ̀ ni àwọn ọmọ àti mọ̀lẹ́bí àwa ní ká dáwó ká kọ́ ilé mi fún ìyá 10 million 50 million tọ́wọ́ 10 million bá gba 15 million mi ò lè kú òun lẹ́yìn. àkáǹtì ni màá sọ sí. àkáǹtì mi ni kẹ́ ẹ tọ́ sí o. tó bá fẹ́ fi ṣe pool yẹn tó fẹ́ fi yọ pool like you wanna wash up you wanna wash away how do you do it? ó máa gàdí sókè bẹ́ẹ̀ ó máa káwọ́ bọ̀ it's a lot. ikú fẹ́ pa ẹ́ ni o dúró síbẹ̀ ọmọ nawọ́ sí mi ní mú nawọ́ sí mi lójú ṣé kò yẹ kẹ́ ti gé kọ́ ẹ pé mi ni màmá bẹ̀yìn pé má lù pa. get out of here. ó dédé pè mí sí pé wọ́n fọkàn fún ọmọ mi lórí Jésù Kristi wọ́n ní ká mú 35,000 sẹ́fà wá. wàhálà ti wà woman custom tó wà in charge mọ́tò yẹn. Oh, yeah. Yes àwọn ọlọ́pẹ̀ mi sí wọn wọ́n ní pé tá a bá fi lè sanwó clearing mọ́tò yẹn lé ní 22 million ní pé mọ́tò yẹn máa wọ demorage. àjọ làjọ sọ wọn pàdé tí wà number 2 èmi máa mú number 7 number 7 yẹn ni mo dúró dé. wọ́n lílé wo sọ̀rọ̀ àjọ kí ló ṣe ẹ̀ ṣòro àjọ tí wọ́n tún sọ yẹn àjọ ok àwọn tó ẹ̀ tí kan bá kú nù. olóògùn kúlò obìnrin o àwọn ọmọ yẹn ò dẹ́ lọ́ọ̀bù ẹni tó bá fi àwọn ọmọ yẹn láyé yìí wọ́n àwọn àjù tó máa padà sẹ́yìn. ẹ tó fẹ́ fẹ́ wọn gan ayé ẹ ti bàjẹ́.